Aláròyé máa wí o. èyí nìdí táwọn gómìnà PDP fi ń sá wọnú ẹgbẹ́ òṣèlú APC. Saliu: ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC), olóyè Ladan Saliu, ti bẹnu àtẹ́ lu àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń sá wọnú APC pé ṣe ni wọ́n rí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí òòṣà àkúnlẹ̀bọ tí wọ́n gbọ́dọ̀ sá sábẹ́ rẹ̀ bí wọ́n bá fẹ́ wọlé fún sáà kejì wọn láwọn ìpínlẹ̀ tí kálukú wọn ti ń ṣèjọba. Ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kẹta ọdún yìí ni Saliu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí bí àwọn gómìnà gbogbo tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣe ń sá wọnú ẹgbẹ́ APC lásìkò yìí. Ó ní ọ̀pọ̀ nínú àwọn gómìnà PDP tí wọ́n ń sá wọnú APC lérò wípé ọ̀nà kan nìyẹn táwọn fi lè tún padà sílé ìjọba táwọn wà bí àsìkò ìbò ọdún 2027 bá dé ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ láì ro ti àwọn ará ìlú tàbí ẹgbẹ́ òṣèlú tó fún wọn láǹfààní láti díje dupò náà lórúkọ ẹgbẹ́ òṣèlú wọn. Àmọ́ ṣá o, ó ní wọ́n gbàgbé pé ọ̀pọ̀ ìgbà ni ọ̀rọ̀ kì í rí bẹ́ẹ̀ rárá fáwọn gómìnà ìpínlẹ̀ gbogbo tí wọ́n bá ṣe ohun tí wọ́n ṣe yìí, àti wípé ó ṣeé ṣe kí púpọ̀ nínú wọn má lè padà sílé ìjọba tí wọ́n wà tẹ́lẹ̀ nítorí tí àwọn ará ìlú wọn lè fìbò sọ̀rọ̀ fún wọn kí wọ́n sì lé wọn dànù. Ó ní kẹ́ẹ̀sì máa wò ó, kì í ṣe gbogbo ìgbà lọ̀rọ̀ ọ̀hún máa ń rí bí wọ́n ṣe ti lérò rẹ̀ o. Ìgbà kan ṣáà wà tó jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ní tó gómìnà 28 ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n pàdánù sọ́wọ́ ẹgbẹ́ APC ni. Ẹgbẹ́ APC ló gbàjọba lọ́wọ́ wọn lásìkò ìjọba ọ̀jọ̀gbọ́n Jonathan. Ṣé ẹ wá rí wípé kí wọ́n sá wọnú ẹgbẹ́ òṣèlú APC kò ní kí wọ́n rí ipò náà gbà padà bí àsìkò bá tó? Èrò ọkàn tí wọ́n ní wípé àwọn máa lo orúkọ ààrẹ Tinubu láti fi wọlé sípò yòówù tí wọ́n bá ń dù, ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá ni. Wọ́n ti gbàgbé àwọn ará ìlú gbogbo tí wọ́n dìbò yàn wọ́n sípò àṣẹ náà, bẹ́ẹ̀ ni wọ́n fojú ẹgbẹ́ òṣèlú tó fún wọn láǹfààní láti díje dupò náà lórúkọ ẹgbẹ́ òṣèlú wọn gbolẹ̀. Ìgbé ààrẹ Tinubu ni wọ́n ń pa káàkiri, wọ́n rí i gẹ́gẹ́ bí òòṣà àkúnlẹ̀bọ tí wọ́n gbọ́dọ̀ máa forí balẹ̀ fún nítorí kí wọ́n bá lè padà sílé ìjọba. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.